Ìmọ̀ olópin. Má sọ pé ìwọ lo gbọ́n tán, ìwọ lo mọ̀ tán. Ìmọ̀ gùn lọ ni, ìmọ̀ ó gùn lọ. Ibi tí ìwọ mọ̀ dé, ibi tó rí mọ̀ dé lo mọ̀ dé. Ibi tí ìwọ rí mọ̀ lo mọ̀ dé. Ìmọ̀ lọ. Kò sí ẹni tó lè sọ fún mi pé nǹkan tó Ọlọ́run dá, nǹkan tí èèyàn dá, ó ṣiṣẹ́, ó dáa ju nǹkan tí Ọlọ́run dá lọ. Ọlọ́run ló dẹ́wé àti egbò. Ewé àti egbò Ọlọ́run ló dá fún ìwúlò ara wa, fún àǹfààní ara wa. Raw dẹ̀ ni kò kín ṣe pé a ṣẹ̀ṣẹ̀ ń lọ mix ẹ̀ mọ́ chemical, à ń fi chemical preserve ẹ̀. No. Já, sè, mú. Fún àpẹẹrẹ, ẹni tí ibà ń dà láàmú sí typhoid tó ń dà láàmú, wọ́n ní kó lọ jẹ́wé làálì. Ó já, ó ṣàn, ó kó léná, ó sè, ó mú, ó dẹ̀ ń tọ́ ibà dànù. Ṣé natural kọ́ ni ẹ́ pẹ̀lú èyí tí wọ́n lọ preserve pẹ̀lú chemical tó wá ń tà? So nǹkan tó Ọlọ́run dá ó dára ju nǹkan tí èèyàn manufacture, ṣe manufacture náà ń pè é lọ. Ọ̀rẹ́ mi kan ni mo béèrè ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn mi kan. Ó ti pẹ́ tí mo ti rí lágbájá, àwọn ní akokoro dá sílẹ̀ ni. Kòkòrò jẹyínjẹyín ló ń bá jà. Mo ní akokoro kẹ̀. Ìgbà máa fi dé ilé tí mo rí. Kí ló dé ọ̀rẹ́? Ó ní akokoro ni ó. Kódà ẹ̀yìn kejì tó ń lọ yọ rè. Ẹ̀yìn àkọ́kọ́ tó mú tó ń lọ yọ, ó fún òun lálàáfíà díẹ̀, ó tún mú kejì. Mo ní bó ṣe máa mú lọ ní ẹ̀. Òun yọ ẹ̀yìn, kíní náà sì kó, kòkòrò náà sì kó ń bẹ̀. Ó yá, tí ó dẹ̀ jẹ́ pé àìmọ̀kan a máa dà yàn láàmú. Tí ó dẹ̀ jẹ́ pé igi dóngóyárò lásán, igi dóngóyárò, ẹ̀ka igi dóngóyárò gé kó máa fi run pákò, pákò kó máa fi run pákò. Ẹ gbọ́ mi. Ẹ máa fi run pákò ní gbogbo ìgbà. Gbogbo kòkòrò ìdí ẹyín ló máa pa. Kò sí nǹkan tó ń já kòkòrò mọ́. Mouth odor á lọ. Ìṣímìdì, ìṣíkiri, ẹ̀yìn erìgì, gbogbo ẹ̀ ní rọ̀rùn ni. Eyín á pé síbẹ̀, á dẹ̀ dùn, á strong. Dóngóyárò, igi dóngóyárò lásán. Ìgbà tó ò mọ̀, èmi ò ń bínú sí èèyàn pé bóyá ó sọ pé ibi tó mọ̀ dé ni. Ó mú mi rántí ìgbà tí mò ń ṣiṣẹ́ ní inú company India lọ́dún náà lọ́hùn. Irin náà mẹ́ẹ̀tì ń bẹ̀. A máa ń offload irin ni. Irin bá gé mi lọ́wọ́. Ilẹ̀jẹ̀ yìí bá ń pọn lọ́sàn-án gangan. India sáré lọ sínú quarters wọn. Ó lọ pe ambulance kó wá gbé mi lọ sí hospital. Kó tó dé, èmi ti wọ inú igbó. Mo ti jẹ́wé Akíntọ́lá. Báwọn bàbá wa ṣe máa ń ṣe lóko. Mo ti rá mọ́wọ́, mo ti rá mọ́wọ́, mo ti pọ̀ omi ẹ̀ sí. Ẹ sì mọ̀ pé Akíntọ́lá tó bá gbẹ, ó máa ń dàbí gọ́ọ̀mù ni, ó máa lẹ ǹkan. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa fi tó bí ìṣẹ́jú mélòó, ó ti lẹ ojú ibi tí ẹ̀jẹ̀ ti dúró. Ìgbà tó máa fi dé, come, méwéjẹ, come. Mo sọ, I'm okay. Ó ní what? I'm okay. Mo fi hàn pé mo ti fi ewé sójú ẹ̀ pé ó ní no, don't put leaf. It's virus. You will die. Mo ní no, it's treatment. Ó bínú. Ó gùn òkè lọ, ó lọ sí ọ́fíìsì ẹ̀. Ó ń wò mí, mo mọ̀ pé ó bínú gan. Ìgbà tó máa lọ break tó máa fi dé, èmi ni tó ń ṣiṣẹ́ lọ. Ó bá dúró lọ́ọ̀kan wò mí títí. Ó bá bá mi, let me see your hand. Mo dẹ̀ fi hàn. Ó fọwọ́ wò pé ẹ̀jẹ̀ ti stop. Mo dẹ̀ rí tún fi ń ṣiṣẹ́. Ó lọ́ ń tì ẹ́. Ìgbà tó di ọjọ́ kejì, ó rí pé mi ò complain, mo fi ń ṣiṣẹ́. Ìgbà tó di ọjọ́ kẹta, ó wò ó rí pé ó ti dry. Ojú ẹ̀ ti ń gbẹ. Ó wá béèrè lọ́wọ́ mi pé where is the leaf? Mo bá lọ fi ewé Akíntọ́lá hàn. Ó já ewé yẹn. Ó yẹ̀wò, ó já. Ó wá gbé lọ sí ọ́fíìsì wọn. Láti ìgbà yẹn, bó ṣe máa ń pariwo léèyàn tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa kí nǹkan, kò ń pariwo
ìgbà tó ọ̀gá ẹ̀ tún wá ní ifo tún bo ọ̀gá ẹ̀ lójú. Ó ti ń fi òògùn sí bí cream báyìí ní kíní yẹn tube, bó bá ti tẹ̀ báyìí á fi sí i. Ó ti fi sí. Wọ́n á sọ pé eczema, I'll treat it. Ah, ó ń wò mí, mo bá lọ já ewé ìràwọ̀. Ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí oko làwa gbé. Abínibí ni, inú nǹkan tán bí wa sí ni. Mo jẹ ewé ìràwọ̀, mo pọ omi ẹ̀, mo fi rá. Mo wá sọ 2-3 days it will peel. Ọ̀nà kẹ́. Ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tí àwọ̀ ẹ̀ ń ṣí, ó wá bá mi pé peel, true peel. Mo ní yes. Ẹ mọ̀ pé wọn kò kí bẹ́ẹ̀ gbọ́ èdè òyìnbó kan rẹpẹtẹ. Mo ní yes, peel. Bí ifo ṣe lọ nìyẹn. Láti ìgbà yẹn ló ti ń wò mí pé tí ì bá ṣe pé ìjà staff dé ńgbà náà, ó ń gbìyànjú àti fẹ́ mú mi lọ tó bá lọ leave. So ìmọ̀ ò lópin, ó lọ títí ni. Ẹni mọ̀ yóò mọ̀ yìí. Tó bá jẹ́ pé eléyìí lo mọ̀, gbìyànjú tún kẹ́kọ̀ọ́ lára ẹlòmíì. Má sọ pé ọ̀kan tó mọ̀ yẹn lọ nù. Bí mo ṣe mọ ewé àti egbò tó jẹ́ inú nǹkan tó bí mi sí, tó jẹ́ nǹkan bẹ́ẹ̀ náà, tí èèyàn bá tún sọ ìlera lọ́nà míì, màá tún máa wò, màá tún kọ́gbọ́n látara ẹ̀. Má fẹnu ṣáátà nǹkan pé kò sí, kò lè wúlò, it's not good. Kí ni ò good? Ṣé Ọlọ́run tó dá ṣe mistake ni? Ọlọ́run dá nítorí ìwúlò ara wa ni. Nítorí ìwúlò ara wa. Ewé dóngóyárò tá ń sọ yìí, tó bá epo ẹ̀, egbò ẹ̀ àti ewé ẹ̀ tó sè, ẹni tó bá ní hernia, á dohun gbàgbé. Hernia, á dohun gbàgbé. Tí èèyàn bá ní ulcer tàbí èèyàn ní kòkòrò kan lára, á pa àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ bẹ́ẹ̀. Má fẹnu ṣáátà nǹkan. Má torí pé bóyá ìwọ, àwọn kan tí ẹ máa ń sọ pé àwọn ò like àgbo nítorí pé ó máa ń korò. Ṣé ẹ mọ̀ pé ohun tó korò yẹn gangan lọ̀rẹ́ ara? Ohun tó dùn bí ṣúgà, bí oyin, a máa ṣèpalára. Tó dùn bí oyin, bí ṣúgà ló ń fẹ́, a máa ṣèpalára. Bí ò fa jẹ̀dí fún ẹ, á fa ràn. Ṣùgbọ́n ohun tó korò, àtàrùn àti òun lọ̀rẹ́ ara. Gbogbo àwọn àìsàn ló máa sá. Ẹlòmíì kò ju ọmọ 50 years lọ, ṣùgbọ́n tí ẹ bá máa fi wò ó ti di gẹ̀rẹ̀jẹ̀ bí ọmọ 80 years. Tí n bá sọ ọjọ́ orí mi fún ẹ, wà á sá. Àbí nítorí pé mi ò dé fìlà, kí n kó lẹ̀kẹ̀ sọ́rùn, kí n kó lẹ̀kẹ̀ sọ́wọ́. Òun ló ṣe ń fojú wo pé kí ni eléyìí ń sọ. Ibẹ̀ ni o jókòó sí. Ibẹ̀ ni kó jókòó sí. Kọ́gbọ́n, fi ìmọ̀ kún ìmọ̀. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ká pẹ̀rẹ̀, afẹ́fẹ́ ni kó lọ. Gbìyànjú láti like, comment, share. Like, comment and share. Subscribe to my YouTube channel. Ọ̀tún lọ́jọ́ ń yọ. Ọ̀tún ní tòṣùmàrè. Iṣẹ́ lọ́tùn ló máa bá pàdé lábẹ́ àbàlá mi. O lè wo fọ́nrán mi kó má kẹ́kọ̀ọ́. O dẹ̀ lè ṣe àwọn iṣẹ́ tí mò ń fi lẹ̀ kó regret. Mi ò ní fi kan pé méjì. Títí dìgbà míì. Ire o.